kí wa kó àkókò tí aláǹfààní látún pàdé lónìí. Ó kí wa káàbọ̀ sí wákàtí yìí. Àárọ̀, ọ̀sán, alẹ́ tàbí òru bí àṣálẹ́. Àǹfààní tí a ní nínú fídíò program bí eléyìí náà ni pé a lè wò nígbà tó wù wá. Ìgbà tí a bá sì ń wò ó, kíkìrẹ́ náà la mú tọ̀ wá wá. Oore ọ̀fẹ́ Kristi kò tó fún wa. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àti bá ẹ̀kọ́ yìí bọ̀ tó ọjọ́ mélòó. Ètí a ti fẹ́ gbéyẹ̀wò nínú rẹ̀ lónìí ní láìn Dáfídì rìn lórí òrùlé kí Ọlọ́run olóore ọ̀fẹ́ kó fún wa ní ìṣípayá. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ní oníwàásù gba ìṣípayá ó kọ́ àwọn ènìyàn rẹ̀. Ọ̀tọ̀ọ̀tọ̀ ọ̀nà ní káwọn náà tún gba ìṣípayá nínú ọ̀rọ̀ tí a gbọ́. Yóò rí bẹ́ẹ̀ fún wa lórúkọ Jésù. Torí bí ó ti ṣí wa payá àpẹẹrẹ pé a wà láàyè. Torí ẹ lè da omi sí òkúta kẹ́ni kó hù. Ẹ sì lè da omi sí òkú igi kẹ́ni kó hù. Bẹ́ẹ̀ ni akọ igi ní máa ń akọ igi soje. Gbogbo tó lè jẹ́ kí a jẹ́ òkú Ọlọ́run mú kó nínú ayé wa. Wọ́n tó lè sọ á di alààyè ọ̀run gbà láàyè lórúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí à ń gbéyẹ̀wò lórí wàhálà tó dojúkọ àwọn alágbára. Wípé tí a bá fa gbùrù, gbùrù máa ń fa gbó. Ní làwọn Yorùbá ló máa ń sọ. Kò sí ilé tí a ti dáná tẹ́ni rí ìfín rẹ̀ níta. Nítorí gbọ́dọ̀ kókó yé wa ni pé Báṣíbà wẹ̀ ní ìbalùwẹ̀ rẹ̀. Dáfídì rìn lórí ilé. Kí sọdún tí Dáfídì kọ́ ilé yìí tí Báṣíbà ń wẹ̀ nílé ìwẹ̀ kì í ṣe ọjọ́ kan, kì í ṣọdún kan, kì í ṣọdún méjì pàápàá. Ṣùgbọ́n wàhálà tí ó ń ṣẹlẹ̀ ni wípé a máa ń ṣe nǹkan mìíràn nígbà tí ó dáa lákòókò tí ó dáa. A máa ń lọ bòmíì nígbà tí kò yẹ. Nǹkan yẹn tọ́ bẹ́ẹ̀ nígbà tá a ṣe kò tọ́. Èèyàn ṣe nǹkan tó yẹ ṣùgbọ́n nígbà tí ò tọ́. Èèyàn dáwọ́lé nǹkan tó tọ́ nígbà tí ò yẹ. Sọ pé a máa ń ṣe àwọn nǹkan yìí gbé. Ó wá tún di oore ọ̀fẹ́ Ọlọ́run lẹ́fù oore ọ̀fẹ́ mi tó ní wípé ká ṣe nìkan nígbà tó tọ́. Gẹ́gẹ́ bí ìwé Mẹ́sọ̀fánù Króníkà kejì orí 12 ẹsẹ̀ 32. Àwọn ọmọ Ísákárì wọ́n jẹ́ ẹni tó mọ òye àkókò. Ọlọ́run kò baptisi wa sí inú òye àkókò. Àwọn ọmọ Ísákárì la pè é. Àwa náà la ní irú àǹfààní bẹ́ẹ̀ ká sì nílò oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ kí ó baptisi wa sí irú òye àkókò láti máa kí ló kàn lórí ọ̀rọ̀ mi, kí ló kàn lórí ọ̀rọ̀ ẹbí mi, kí ló kàn lórí ọ̀rọ̀ iṣẹ́ mi, kí ló kàn lórí ọ̀rọ̀ ìjọ. Oore ọ̀fẹ́ pàtàkì ni tí a sì gbọ́dọ̀ pòǹgbẹ rẹ̀. Bí Dáfídì ò bá máa sinmi lákòókò tó yẹ kó wà lójú ogun, kò mà ní rí obìnrin tí ń wẹ̀. Obìnrin tí ń wẹ̀ ń bẹ̀ àbíbalùwẹ̀ lé wọn ni. Kì í ṣe pé ọjọ́ yẹn lọ́kàn tí àdábọ̀ọ̀lẹ̀ tó kàn gbẹ́ kòtò tó ta aṣọ tí ń wẹ̀. Ó ní balùwẹ̀ rẹ̀ ni. Tó ti ń wẹ̀ ní gbogbo ìgbà, tó ti ń wẹ̀ ní gbogbo ọjọ́. Ṣùgbọ́n Dáfídì tí ó ń sinmi nígbà tí ò yẹ, gẹ́gẹ́ bí ọba kìíní orí 13 tá a sọ nípa wòlíì kan tí ó lọ ṣiṣẹ́ ìránṣẹ́ níbẹ̀. Ṣùgbọ́n nígbà tí ó parí iṣẹ́ ìránṣẹ́, ó wá bọ́ sábẹ́ igi wá kù ní bá ń sinmi níbẹ̀. A sì sọ fún un pé kò gbọdọ̀ dúpọ̀rọ̀ sóńkó. Ọ̀pọ̀lọpọ̀ ata jẹ́ akẹ́kọ̀ọ́ gbélé a máa tó parí ìtàn ọkùnrin náà. Ní tí à ń ṣe tó dára lásìkò tí ò dára. Dáfídì ẹsẹ̀ mọ́ sinmi ẹsẹ̀ gbogbo bàdàn ní jagun ni. Ó ń sùn, ó ń jí, ó ń rí ilé rẹ̀ ká. Ilé tó rìn ká yìí, àkókò tó rìn ká yìí ni ò tọ́ tó ṣe di ní tí a wá píìkì gẹ́gẹ́ bí ogun tó dàbí tó wá píìkì gẹ́gẹ́ bí tó jẹ́ ìṣòro sínú ayé ẹ̀, sínú ẹbí ẹ̀ àti sínú gbogbo ayé àwọn ọmọ rẹ̀. A máa ń ṣe nǹkan mìíràn tó tọ́ ṣùgbọ́n tí máa ń kọjá àlà. Èèyàn lè jẹun tí ó gbòdì, èèyàn lè bomi tí ó gbòdì, èèyàn lè sọ̀rọ̀ tí ó gbòdì, èèyàn lè bínú tí ó gbòdì. So gbogbo nǹkan pátápátá tó bá ti di pé ó pọ̀ jù ó ti di wàhálà. Tí gbogbo nǹkan láyé tó bá ti pọ̀ jù ó ti di wàhálà. Bí èèyàn bá lọ́rọ̀ tó pọ̀ jù gan yóò di wàhálà. Yóò di wàhálà. Pé àkọ́mọ̀ àwọn kankan náà pé àwọn tó bá lọ́rọ̀ pípọ̀ gan ó yẹ ká máa lówó bí 100 years 100 ans at least 100 years lọ pé ọ̀rọ̀ wọn yẹn. Ṣùgbọ́n wọ́n jẹ́ pọ̀pọ̀lọpọ̀ wọn gan ìtọ́jú rárá. Nǹkan bá ti pọ̀ jù
ní bó ṣe dáa tó bó bá ti pọ̀ jù ó ti di ìyọnu fúnra rẹ̀. So nítorí náà wíwà níbi kan nígbà tí ó tọ́, ṣíṣe ohun tó yẹ nígbà tí ó tọ́, a lè wá wò wípé ìyẹn ni pé tá a bá ní ṣe rere, tá a bá ní agbára, òun náà tó ní apá àti ẹ̀ tí ò dáa. Abájọ tí bíbélì sọ fún wa ní Éfésù 4:11 ó ní ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀. Ó sọ fún wa ní gbangba wípé ẹ gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ kí ẹ̀yin kí ó lè kọjú ìjà sí àrékérekè èṣù. A nílò ìhámọ́ra yìí ní gbogbo ìgbà. Àwọn tá a bá máa ń bọ́ lẹ̀ kò lè pé wa o. Ẹ jẹ́ ká tó tí bíbélì sọ fún wa ní Pétérù kìíní 5:8 ó ní ẹ máa wà ní àìrékọjá, ẹ máa ṣọ́ra nítorí èṣù ọ̀tá yín bí kìnìún tí ń kíramúramù ó rìn káàkiri ó wá ẹni tí yóò pàjẹ kiri. Gẹ́gẹ́ bí a ti kà nínú ìwé Jóòbù, níbo ló ti mọ̀ Sátánì? Ó ní ìrìn káàkiri náà ni, ìrìn rẹ̀ ni. Tó bá ti lè rí nǹkan kan tó dàbí àfarawé ṣíọ̀ṣíọ̀ tìkọ̀tìkọ̀, ó ti capitalize lórí ẹ̀. Tó bá ti di pé ẹ̀ ti méṣì táìmù, ẹ̀ ti méṣì tágẹ̀tì, ẹ̀ ti méṣì tó yẹ kó ṣe, ó ti capitalize lórí ẹ̀. Ìní bẹ́ẹ̀lì ṣe pèsè àyè sílẹ̀ fún wa pé ká máa gbé gbogbo ìhámọ́ra Ọlọ́run wọ̀ ní gbogbo ìgbà, nígbàkigbà tó bá ti yọjú yóò bá wa nù rẹ̀. Àwọn tá a bá máa ń bọ́lẹ̀ àlèṣe lè máa ṣọ́ra torí èṣù ọ̀tá yín ó ń káàkiri, ó ń wá ẹni tí ó pàjẹ́, ó ń wá ibi tí ó ti strike, ó ń wá ẹni tí ó lù ní nǹkan. Ìwé Jákọ́bù 4:7 ìwé Jákọ́bù 4:7 nítorí náà ẹ tẹríba fún Ọlọ́run. Ìgbésẹ̀ nìyẹn o. Ó ní ká kọ́kọ́ tẹríba fún Ọlọ́run, ẹ kọjú ìjà sí èṣù, wọ́n sàkú lọ́dọ̀ yín. Ìgbé ṣíṣẹ̀ ń tẹ̀lé ni. Tí a bá tẹríba fún Ọlọ́run, a lè kọjú ìjà sí èṣù. Ọ̀pọ̀lọpọ̀ ń kọjú ìjà sí èṣù lónìí yìí nígbà wọn ti tẹríba fún Ọlọ́run. Jésù náà ni o. Kò sógun tó lè borí ọmọ Ọlọ́run, kò sógun tó lè borí ẹ tí ń gbàdúrà, kò lè borí ẹ tó ti fi Jésù ṣe ìdákọ̀, tó ti ń dàkọ̀ ronú Kristi, tó fi Ọlọ́run sí ìdákọ̀, tẹ́ẹ̀mí Ọlọ́run gbénu rẹ̀. Ìgbà àkọ́kọ́ nìyẹn sáà tẹríba fún Kristi kó nípa tẹ ìkọjú ìjà da èṣù. Àbáyé lónìí táwọn fi jẹ pé gbogbo nǹkan pátá tí ó jẹ́ nǹkan tẹ̀mí wọ́n máa ń bẹ̀yàn ṣe ni. Àmọ́ kò lè rẹ̀ ṣìṣẹ́ torí wọn ti tẹríba fún Ọlọ́run. Ìwé mímọ́ sọ fún wa nínú ìwé Sáàmù 4:12 ó ní ká fẹnu kò ọmọ lẹ́nu kó gbọ́n bá bínú. Àkókò ní o ká lè kọjú ìjà sí èṣù. Níta gbọ́dọ̀ mọ̀ ní pé wọn àgbọ́n nìkan lábẹ́rẹ́ pé abẹ́rẹ́ àjẹsára pé kò lè sí ìdánwò. Ìdánwò kì í ṣẹ̀ṣẹ̀ tí a bá fara fún gangan ló tó di ẹ̀ṣẹ̀. Kò wá sí èmi ni mo ga jù ní olóṣèlú, èmi mo ga jù ní ẹ̀sìn, èmi mo ga jù ní ìjọ, èmi mo ga jù ní ẹ̀mí, gbogbo ẹ̀bùn ni mo ní. No, Jésù tó jẹ́ aládarí wa àṣáájú ó la ìdánwò kọjá. So àwọn àgbọn alábẹ́rẹ́ àjẹsára pé kò ní sí ìdánwò, ṣùgbọ́n èyí tó fún wa ní ìlérí ni pé kò sí ìdánwò tó dé bá wa tó kọjá tí a lè gbà, tó tún fún nínú àdánwò yẹn gan-an, tó tún fa àyè lẹ̀ tí a bá lè gba oògùn oore ọ̀fẹ́ tó ń tì í sí wa. Èèyàn mélòó ló jẹ́ lágbára lónìí tó gbọ́nà ẹ̀ṣẹ̀ Dáfídì? Ẹ̀ṣẹ̀ tó ra bẹ̀rẹ̀ díẹ̀, tó dàbí àwàdà, tó dàbí eré. Ìfẹ́kúfẹ̀ẹ́, ọmọbìnrin sì wù mí o, ṣá ló mọ̀ pé yóò yọrí sí ikú. Mélòó àwọn alágbára lónìí tó fi dénú ẹ̀sìn lónìí, tó fi dénú àwọn tó ṣáájú lónìí ló bọ́ lọ́wọ́ ìtàjẹ̀ sílẹ̀ nítorí tó bẹ̀rẹ̀ ní kékeré. Kásìnà bá tú. Mélòó àwọn tó jẹ́ àwọn aṣáájú lónìí nínú ẹ̀sìn, nínú ìgbàgbọ́ lónìí lọ́wọ́ wọn mọ́ ni wọn tọwọ́ bọ ẹ̀jẹ̀ nítorí kásìnà má tú. Ìsájà àwọn ọmọ yóò ń ṣiṣẹ́, àmọ́ yẹ̀mí tá a gbà, àmọ́ yẹ̀mí tá a pa lára, àmọ́ yẹ̀mí tá a ti sọ di àyànjọ́ dákújákú. Bírú ẹ̀ bá ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ lọ́wọ́ yẹn, Olúwa rẹ̀ kò lè gbà lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Pé mo tóbi, mo jẹ́ nìkan, mo jẹ́ wòlíì, kò gbà lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Ohun tá a lè ṣe ìwé òwe sọ fún wa 28:13 ẹnikẹ́ni tó bá gbèsè mọ́lẹ̀ kì í ṣeré, gbẹ́ni tó bá jẹ́wọ́ rẹ̀ tó kọ̀ sílẹ̀ yóò ra àánú gbà. Ipò wo lábára wa? Àwọn náà dàgbà àṣìlágbára ní ipò táwọn náà bára wa yìí. Bẹ́ẹ̀ sáà bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ Dáfídì. Bàbá bára wa ń bẹ àkọ́ndẹ̀mù wa, mo padà sí Káfárì lónìí. Jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀, má ṣe fi bo kí ṣe fún mi, lọ sínú ìyẹ̀wù rẹ̀, jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ fún Olúwa, yóò ṣe gbà ó ṣàánú fún ọ. Ògo Ọlọ́run wà lára rẹ̀, lórúkọ Jésù la wà. Títà fi pàdé náà ṣẹ̀mí. God bless. Amen.